Alàgbà Muideen. Daddy. Alàgbà Muideen. Daddy. Bá ṣe ń bọ̀ láti program yìí. Anita ya ọ̀dọ́ yín. Ọ̀gá Muideen rèé. Àwọn kan ní dádì ààrẹ ṣọ́ọ̀bù Muideen rí. Ṣẹ́ǹtà. Èló làwọn chájà yìí. Àìṣe chájà lélẹ̀. Èló lẹ́ ń ta. Àwọn ilé ìkétò rẹ̀. Wọ́n á kí àwọn èèyàn. Ẹ tún chájì ni. À ń ṣe chájì náà. Very good. Kí àwọn èèyàn. Sáàrọ̀ omi tútù Muideen. Omi tútù wà. Fún alómi tútù fún amọ̀ tútù. Kí àwọn èèyàn. Àdìmọ́ tútù. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin olùrànlọ́wọ́ wa, a kí yín o, ẹ ṣé o, ẹ kú tọ́jú wa o. Àánú Ọlọ́run ní fi yín sílẹ̀ ńgbà kọ̀ọ̀kan. Ó tó gbà wo tó ti bẹ̀rẹ̀ ọjà náà. Ó ti ń tó bí oṣù bíi mélòó kan tí mo ti bẹ̀rẹ̀ ọjà báyìí. Bó wà ní ṣe ń tà. Tí pẹ̀ púpọ̀ náà. Ṣe ń tà. Àdúpẹ́ fọ́nà. Abẹ́rajà ṣé ìwọ náà ló ní gbogbo àwọn ilé náà? Bẹ́ẹ̀ ni Daddy. Ìwọ ló ní wọ́n? Bẹ́ẹ̀ ni. Bọ̀dá ìwá sẹ́yìn. Muideen tó á lé ọwọ́ méjì fi èèyàn kan. Èló làwọn chájà yìí? Ìyẹn ni cup earpiece 1.5 là ń ta òun. Ṣé earpiece iPhone kọ́ lélẹ̀? Kò ń ṣe normal mouth náà ni. Okay. Òun tiẹ̀. O ní free iPhone. Ẹ wá ra Muideen polówó báwọn èèyàn. Polówó yá dàn polówó báwọn èèyàn. Ẹ wá ra oríṣiríṣi original fún accessory yín o. Bó ṣe máa ń polówó tẹ́lẹ̀ kó tó lẹ̀. Okay, ká wá polówó yẹn. Àṣìbá ṣe máa ń polówó ẹ̀ ní the other time náà. The other time náà. Okay. Come and buy your car charger, earpiece, car charger, earpiece, car charger, earpiece. Èló làwọn power bank yìí? Power bank yẹn 20,000 amps. 20,000 amps? 80,000 là ń tà. 18,000? Bẹ́ẹ̀ ni sà. Bàbá o, ẹ ṣàánú mi lè fún gbọ̀dá Muideen. Ṣé ìwọ ló ń dẹ́rẹ́tọ̀ yìí? Bẹ́ẹ̀ ni sà. Mo rántí dẹ́rẹ́tọ̀ tá a bá ra ń gbà yẹn ni. Bí gbogbo ọjà yìí. Bẹ́ẹ̀ ni sà. Kí lẹ fẹ́ ra yín wọlé fẹ́ ra pouch? Wọ́n ra pouch lọ́wọ́ Muideen. Ẹ̀yin náà lẹ́lẹ́ ìbò ilé náà. Bẹ́ẹ̀ ni sà. Wow, wá gbé ìbò ìbàyẹ̀. Wow. Ó yá, ṣẹ́yìn lẹ́ ń chájì ní ẹ̀yin náà lẹ́ tún chájì. Bẹ́ẹ̀ ni sà. Ẹ máa ń bá wọ̀nyàn chájì. Bẹ́ẹ̀ ni. Ṣé ń chájì ilé náà fẹ́ tà? A fẹ́ tà ni. Ọ̀fẹ́ tà? Bẹ́ẹ̀ ni. Bọ̀ a fẹ́ charge nígbà tí ó sì. Okay, ń chájì ní. Ṣé ó pálí ẹ̀ lélẹ̀. Okay. JBL. Ó lè dóore ń play fúnra ẹ̀. Ẹ jẹ́ ká pẹ̀ ká. Okay. Muideen kí àwọn èèyàn fẹ́ rójú ẹ. Gbèsè tí kò káwọn èèyàn. Èmi Muideen ọmọ yín rẹ̀ o. Ṣọ́ọ̀pù mi lẹ́wàá yìí o. Wá, ó máa ń kọrin. Gbé wá. Ṣọ́ọ̀pù mi la wà yìí o. Ẹ ṣé o, ẹ kú tọ́jú mi o. Owó ní tán lápò yín o. Ijú ẹ̀dà. Ibi ẹ ti ń rówó yóò máa pọ̀ sí ni o. Àṣírí Ọlọ́run yìí tú, àṣírí yín ò ní tú nígbà. Ẹgbọ́n tí mò ń gbọ́. Ọlọ́run yìí sáàrẹ̀. Ọlọ́run yìí sáàrẹ̀. Muideen ó ń charge. Ó ń ṣe gbogbo ẹ̀. Ẹ̀yin lẹ́yìn táwọn kọ́ọ̀dù yìí. Bẹ́ẹ̀ ni àwọn là ń tà. Gba àwọn kọ́ọ̀dù yìí. Bẹ́ẹ̀ ni sà. Àtàwọn ilé náà. Bẹ́ẹ̀ ni. Ọjà yín pọ̀ òbẹ̀rẹ̀ Muideen. Kí lẹ́ fáwọn èèyàn wa báyìí lórí ẹ̀fẹ́ kí lẹ́ fún wọn? Kí lẹ́ fún wọn? Gbogbo nǹkan ni Muideen ń tà. Àgbé ṣọ́ọ̀bù ẹ̀ rí. Wọ́n bízì gan. Muideen wà dúpẹ́. Oore Ọlọ́run ń bọ̀. Oore Ọlọ́run. Oore ilé. Oore ibi tó mọ̀ sùn. Oore ṣọ́ọ̀bù. Téèyàn bá ti nílò ilé inú ayé nípa tara o. Kó tún mọ retí àlékún lókù. Eléyìí lẹ́lòmíì fẹ́ ní tí ò tí ì ní. Pé kóun ṣí ṣọ́ọ̀bù. Kóun kọ́lé. Ó yá dúpẹ́ dáadáa. Wá dúró ẹ̀ kó dúpẹ́. Ẹ ṣé o, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ o, mo dúpẹ́ o, ẹ kú àgbálẹ̀ mi o, ẹ kú àgbálẹ̀ mi o, nítorí pé bí ò bá sí ẹ̀yin kò sí mi o, nítorí Ọlọ́run ló fi mí hàn fún yín, bọ́lọ́run tó ṣe wá fi mí hàn fún yín, Ọlọ́run tó fi àánú mi sí yín lójú, bọ́lọ́run tó ṣe wá fi àánú mi sí yín lójú, ẹ̀yin náà tó wá tó wò mí sí láàánú, ẹ tó wá sórí àṣepé láyé mi. Ọlọ́run wọn máa sórí àṣepé láyé yín nígbà gbogbo
Ọlọ́run máa ṣe yín láàánú gbà gbogbo àánú Ọlọ́run ní fi yín lẹ́yìn gbogbo nǹkan ní yín. Wọ́n lò ti sanra sí i. Wọ́n ní mo ní shop location wà ẹran òjò ti ń rọ̀ mo fẹ́ kọ́ rí ibi tí shop location wà shop location ló wà iwájú kámpù ẹ wá shop àdé kó sáré fọ́tò yẹn o kó kàn fi yẹn májò kọ́ọ̀tì o ó yá fi hàn wọ́n bẹ́ẹ̀ yẹn kan náà sókè bẹ́ẹ̀ yẹn náà sókè ó yá padà ókè a tún láwọn ṣọ́ọ̀bù nígbà yìí arábìnrin kan ará chọ́ọ̀chì obìnrin ẹ̀dà ẹ wá ẹ yá juwọ́ sáwọn yẹn ṣe é rántí obìnrin yìí àti bá a ṣí ṣọ́ọ̀bù sìmẹ́ǹtì tó ń tà rí ó yá máa bọ̀ padà wá ọ̀gá Muideen àbó olówó wa kí ló ó ṣe mí lálejò ajá o. dádì má ṣe yín lálejò dandan nìyẹn má ṣe yín lálejò. Muideen bó lọ̀rọ̀ ìyàwó ẹ bá wa bí Muideen léèrè bó lọ̀rọ̀ ìyàwó. wọ́n ń béèrè yín rẹ. ẹ ṣé mo dúpẹ́ o eyín mi kan ni nígbà tí mò ń wẹ̀ lọ́wọ́ ní bedroom eyín yẹn kan mo wá fẹ́ fọ̀ fífọ̀ tí mò ń fọ̀ lọ́wọ́ eyín yẹn kan jábọ́ sórí páìsì mi bó ṣe kán létí nìyẹn ó dùn mí o. mi ì gbọ́ kí ló pè é bó lẹ́yìn rẹ ti jẹ́. eyín yẹn ó jábọ́ sórí páìsì mi ló bá kán ó kán ni eyín mi kán ni. eyín ẹ kan eyín wo ní kan o ṣé ẹ̀ ń gbọ́ Muideen kí Muideen mọ̀ lọ pé eyín òun kan ṣé ẹ̀ ń gbọ́ báyìí. eyín mi kán ni. so Muideen lẹ́yìn òun pé eyín wo ní kan tú bá ṣe túbọ̀ tìkọ́ náà ṣe ń gbà yẹn tí o bá kẹ́ni èbó ti lówó lọ́wọ́ báyìí owó ti dé Muideen owó ti dé wọ́n parọ́ fún owó ti dé. owó èèyàn tí ìsara ìjọ dáadáa rẹ̀. ṣé wàá fẹ́ ṣe yín mi ni. ó wù mí kí n ṣe yín mi láti jọ yẹn. kò sáyè ìbá a ti ṣe yín fún Muideen a ti ṣe yín fún Muideen tún lè tún lọ́wọ́ ṣe mí. ta ló wà mẹ́ kí ló ṣe nìyẹn. ta ni kí ló ṣẹlẹ̀. kí ló ṣe ọmọ yẹn lójú. Talk now, wetin do am? Na high tumor. Come forward. High tumor, sir. High tumor, sir. Stand up. High tumor. Wetin be high tumor? High tumor. I don't know what. Kí ló bó lójú ẹ̀ ṣe yọ tó báyìí. Olúwa má gbé kámẹ́rà ní òjò. I say high tumor. Bó ló ṣe jẹ́ báwo lẹ ṣe. I don't know. They say high tumor. Gbà fún mi They dání. say the eye don condemn. Jẹ́ n wò ẹ dúró. Yéé.